Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga gàǹtúà o. Ẹ kú òwúrọ̀ o, a kú ọ̀sán o, ẹ kú alẹ́ o, a kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo ibikíbi tẹ wà, tẹ fi ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ni àti time tẹ wà. Ẹ ní bínú sí mi o. Tẹ bá wo program, nǹkan tí mo send, that is gist tí mo send sí yín, àtàlẹ́ àná ló yẹ mo ti ṣe. Ó yẹ kó ti dọ́wọ́ yín, kó ti dọ́dọ̀ yín. Àárọ̀ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní. Mi ò mọ̀ pé mi ò tí ì post ẹ̀. Mo ṣẹ̀ post ẹ̀ láàárọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ó yẹ kí ẹ ti gbọ́ gbogbo information yìí látàná. Information tí ẹ gbọ́ ni pé, ìtẹ́ kọ́kọ́ gbọ́ ni pé Kábíyèsí ó ti lọ ka ìyàwó ẹ̀ mọ́lé l'Ákúrẹ́. Pé kó yá múra, má kó bá mi. Má kó bá mi. Wọ́n ti sọ àwọn alálẹ̀ ní tí nǹkan kan bá ṣe àwọn ọmọ òun ní Àkúrẹ́, orí òun ló wà. Wọ́n ní kó máa bọ̀ l'Ákúrẹ́, kó máa bọ̀ ní Ifẹ̀, máa bọ̀ ní Palace. Ilé ọmọ ni ọmọ ń gbé. Ilé bàbá ọmọ ni ọmọ máa ń gbé. Ìta àwọn ọmọ òun ti dúró síta ti tó, àsìkò ti tó. Tádé ní ká wò ó ti tó kó máa bọ̀ láàfin. Àwọn kan máa ń sọ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀, pé ó ti o. Àṣejù ti fẹ́ wọ̀ o. Kábíyèsí lọ mú àwọn ọmọ mi padà wá. Wọ́n lọ mú àwọn ọmọ wọn padà. Òun ni Kábíyèsí ṣe gbéra láì inform olórí Naomi. Ó kàn ṣe dé bẹ́ẹ̀ ni. Kábíyèsí kí ló dé? Kábíyèsí ló yẹ máa múra. Àwọn alálẹ̀ ni kó máa bọ̀ pé àsìkò ti tó láti padà sáàfin. Ìtò dúró s'Ákúrẹ́. Àkúrẹ́ ò ń ṣe ilé ọkọ ẹ̀. Wọ́n ní Naomi wá bú sẹ́kún gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nínú gist yẹn. So kò wá pé kò jìnnà. A tún gbọ́ wípé ó ti dé ààfin. Pé ibẹ̀ ló sùn sí lánàá. Ibẹ̀ ló máa sùn, gbogbo ẹ̀ náà ni mo ti sáré ṣe gbogbo ẹ̀ lánàá. Pé ẹlẹ́ẹ̀kejì yẹn tí mo wá ṣe mi ì jẹ́ kó hàn sí yín, mi ì open ẹ̀ sí yín, ẹ má bínú. Ó yẹ kí ẹ ti gbọ́ látàná. Àárọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ wá transfer sí yín. So now, torí ẹ máa gbọ́ pé àná dẹ̀ ni mo ti ṣe, kì í ṣe èní. Èní mo transfer ẹ̀ tí mo ti ṣe gbogbo ẹ̀ látàná. Èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn, tí mo fẹ́ kó wá fún yín ni pé, wọ́n nígbà tí wọ́n ní orun re ni Naomi àwọn mẹ́ta àti Tádéníkáwò àti Kábíyèsí. Wọ́n ní fine night, wọ́n ní good night lánàá láti good sleep. Wọ́n jí láàárọ̀ yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Wọ́n ní Akígbe ló kọ́kọ́ jí wọn láàárọ̀ ní ìdájí. Wọ́n lá Akígbe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ló bẹ̀rẹ̀ sí ní pariwo, ló sẹ̀yìn Kígbe ló ń sọ̀rọ̀, ló ń kí Kábíyèsí mẹ́sàn-án mẹ́wàá. Ló bẹ̀rẹ̀ sí ní pariwo Naomi ní ààfin. Ọ̀gá wọn ló ń pariwo Naomi, ó kí Naomi, ó kí Naomi, ó kí oríkì Naomi. Wọ́n ní oríkì tí Naomi ò tiẹ̀ gbọ́ rí. Wọ́n ní Akígbe pé ó kí Naomi, ó kí Naomi, ó kí Naomi. Wọ́n ló tún kí Kábíyèsí, ó kí Kábíyèsí, ó sì kí oríkì àwọn mẹ́ta. Àwọn ọ̀bẹ́ta ó kí oríkì wọn, ó kí oríkì Adémákilé. Adé kí náà jẹ́ Tádéníkáwò. Ẹ ṣeun. Wọ́n ní Tádéníkáwò ló bá kí Tádéníkáwò ló kí wọn. Wọ́n lórí Naomi wú. Wọ́n lóhun ló jí wọn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Wọ́n ní gbogbo ó bẹ̀rẹ̀ sí ní fọn fèrè gidi gan. Wọ́n ní gbogbo everywhere mì tìtì lánàá. Láàárọ̀ yìí, ìyẹn tàárọ̀ yìí. Wọ́n ní everywhere mì tìtì. Ó mì tìtì pé yes, pé Olúwa ṣeun. Wọ́n lórí Naomi wú o. Wọ́n nínú Naomi dùn, ayọ̀ ẹ̀ kún, a kò wọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní therefore, kì í ṣe kékeré o. Wọ́n nígbà tí gbogbo wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní, nígbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀. Kì í ṣe kékeré o. Kì í ṣe kékeré o. Kì í ṣe kékeré o. Wọ́n nígbà tí Akígbe kígbe. Ná bá ní, pé kì í bá ń ṣe kékeré bí orí Naomi ṣe wú nìyẹn. Naomi bẹ̀rẹ̀ sí ní sunkún ayọ̀ pé so bí enjoyment ààfin ṣe rí leléyìí. Orí Naomi wú inú ìdùnnú ṣubú láyọ̀. Wọ́n ní Kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣe bíi pé ó mutí ni.
wọ́n ní ayọ̀ tí ń pa kábíyèsí. Ayọ̀ tí kó bẹ̀rẹ̀ sí ní ìdùnnú wá bẹ̀rẹ̀ sí ní pa bí ọtí. Wọ́n ní ìdùnnú wá bẹ̀rẹ̀ sí ní pa kábíyèsí bí ọtí pé ayọ̀ tó wà nínú kábíyèsí léni pé kò sí ìrírú ayọ̀ yẹn rí láti ìgbà tí wọ́n ti bí òun. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe lọ íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá dé nígbà tá kígbe yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ pé kábíyèsí ó wá stop, kábíyèsí wá stop. Gbogbo ìgbà yẹn everybody ti péjọ o. Everybody ti péjọ láàfin bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí, wọ́n ní kábíyèsí wá gbé microphone pé èyí ni nǹkan tóun fẹ́ announce pé láti ẹni lọ pé kán lọ gbé crown tóun fẹ́ dé fún Queen Naomi. Pásìkò ti tó láti dé crown yẹn. Pé wọ́n ti lọ pé kán bẹ̀rẹ̀ sí ní pé gbogbo èrò pé àsìkò ti tó láti dé crown yẹn fún ìyàwó òun Queen Naomi pé ó ti dé sí ààfin finally. Naomi ti dé sí ààfin finally o. Pé now pé àsìkò ti tó láti dé crown yẹn. Since tó ti dé sí ààfin. Wọ́n tún ní òun tún announce pé Yèyélúwa, òun tún announce fún gbogbo ààfin pé ìyàwó òun Queen Naomi ni Yèyélúwa of kìnìkan pé òun fẹ́ officialize it together pé kán lọ announce ẹ̀ káàkiri gbogbo Ifẹ̀ o. Kán lọ lu ago káàkiri, kán lọ fọ́ fèrè káàkiri, kán lọ ṣe kàkàkí káàkiri pé àsìkò ti tó tí wọ́n fẹ́ dé Queen Naomi ní adé. Ó ti fi tayọ̀tayọ̀, Naomi ti dé sáàfin bíbá o. Ó ti fi tayọ̀tayọ̀ dé sáàfin òun àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ìbẹ́ta pé kán lọ announce. Yes, ǹjẹ́ ó tán àbùkù? Ó tán àbùkù. Wọ́n ní lánàá yẹn pé níṣe náà sọ wípé kì í ṣe bí ni kábíyèsí àwọn olórí. Ibi báyìí kọ́ ni kábíyèsí máa gbé Naomi wá. Ibi báyìí kọ́ wọ́n ní àtòkúta àti búlọ̀kù wọ́n gbé dígbẹ́ everywhere. Wọ́n nígbà tí kábíyèsí ń lọ, wọ́n wá sọ wípé kábíyèsí ṣe bí òun gbóyún lọ wá gbọ́mọ bàbá. Kí wá ni kábíyèsí wá gbé Naomi, ó gbọ́mọ wá, ó gbé Naomi wá, ó gbé àwọn mẹ́ta wá, ó gbé Tádéníkáwò wá. Ilẹ̀ kún everywhere. Wọ́n ní èrò. Wọ́n ní kán tiẹ̀ tó, kán tó ṣe, káwọn tó dé. Wọ́n ní bí kábíyèsí tó dé, wọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn ará Ifẹ̀ àti àwọn obìnrin pé wọ́n kàn wá dúró dè, kán wá welcome Queen Naomi. Pé káwọn tó dé pé wọ́n ti palẹ̀ gbogbo kiní mọ́. Gbogbo gate tó rí rádaràda táwọn queen, àwọn queen, àwọn olórí, àwọn aláìmọ̀kànmọ̀kàn tó lọ dá pàǹtí lẹ̀ tó lọ ṣe. Wọ́n ní kán tó dé bẹ̀ pé wọ́n ti sweep gbogbo everywhere mọ́ láú. Tijó ti lù tí gbogbo ayọ̀ náà fi welcome Queen Naomi lánàá. Nǹkan yìí ló dàbí kàyéfì. Ó dàbí nǹkan tó fi ń sọ ìtàn ní ayé àtijọ́. Eléyìí lágbára. But a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo fi àsìkò yìí sọ fún wa pé ẹ kú ìtẹ́tí gbọ́ wa. Queen Naomi ti wà láàfin àti òun àtàwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí ni dàda fẹ́ dà? Kí ni dàda àwọn olòṣì fẹ́ dà? Kí ni dàda Sàtánì àtàwọn ọmọ ogun ẹ̀ fẹ́ dà? Instead of that. Ó ń bọ̀ àwọn landed. Àṣé Queen Naomi sì dé náà fi ń de kankan. Wọ́n fi bẹ̀rù ìbòjú wọn fi fún Naomi. Lórúkọ Jésù, ìmọ̀ wọn ò ní ṣẹ, ìmọ̀ wọn ò ní jọ. Bíbélì sọ wípé wọ́n máa péjọ ní ẹ̀ẹ̀mejì. Wọ́n á dẹ̀ scatter. Wọ́n á péjọ lẹ́ẹ̀kan, wọ́n á scatter lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ ni. Ẹni dèrú tọ̀. Wọ́n ní elépèlépè ń. Gbogbo ibi tó ń ṣe sí Naomi àtàwọn mẹ́ta àti Tádéníkáwò back to sender in the mighty name of Jesus. We thank God. We thank God. We thank God. We give all glory to God. Ọlọ́run ló máa gba gbogbo ògo ẹ̀ lórí Naomi. Ó ní ògo mi, òun ò ní fòfẹ́ lò mí. Ọlọ́run máa by force by fire, devil you are a liar. Ọlọ́run ti gba ògo ẹ̀ lórí Naomi àti lórí àwọn bẹ́tà àti lórí Tádéníkáwò àti lórí kábíyèsí. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti mú ìbẹ̀rù bojo kúrò ojú Naomi. Bẹ́ẹ̀ ni. Àwọn olórí wọn yẹn. Àwọn principalities and powers wọn yẹn. Ọlọ́run ti gba agbára lọ́wọ́ wọn. Agbára jẹ títí láéláé. Agbára wọn yóò parun. Ó ti gbiná dànù. Ìgbà tí Naomi ti dé sí ààfin, ìmọ́lẹ̀ ti dé. Òkùnkùn gbọdọ̀ paradà. Yes o, to God be the glory. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣeun. Ẹ bá pín, ẹ bá share, ẹ bá like ẹ.
kẹ́dẹ̀ máa subscribe. Yes, Ọlọ́run á dúró tì wá, á dúró tì yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Lórúkọ Jésù Kristi Olúwa, ayọ̀ àti àlàáfíà la fi ṣe ọdún náà, láyọ̀ àti àlàáfíà lágbára ẹ̀jẹ̀ Jésù Kristi ti Násárẹ́tì. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah.